ṣé ìjọba Amẹ́ríkà yóò tilẹ̀kùn rẹ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn gbèdéke 60 ọjọ́ tó gbé kalẹ̀? Mi ò ṣe ìgbéyàwó pẹ̀lú Segun Ogungbe o, kò sí mẹ́bí mi kankan rí o. Wummi Ajiboye ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ó mà ṣe o, lẹ́yìn táwọn agbébọn pa bàbá àti ọmọ tán níjọba ìbílẹ̀ Patigi, wọ́n tún béèrè fún 200 million naira tàbí kí wọ́n padà wá ṣekọlu. Eégún mẹ́ta dèrò atimọle láìrò tẹ́lẹ̀ fẹ̀sùn lulu àwọn aráàlú nípinlẹ Enugu. Àwọn agbébọn tún sọsẹ́ láabi wọn o. Wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ ohun ìjagun ìbọn gbé sá lọ lẹ́yìn tí wọ́n ṣekọlù sí ibùdó àwọn ọlọ́pàá alágbèéká mobile police nípínlẹ̀ Kebbi. Ìjọba Seyi Makinde, ẹgbẹ́ òṣèlú APC tako ara wọn lórí bílíọ̀nù 63 náírà 63 billion naira tí wọ́n fẹ́ fi tún ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ bẹ̀rẹ̀ sí ní mú aráàlú lórí ìwọ̀kuwọ̀ aṣọ nípínlẹ̀ Delta. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ẹ gbọ́ o, ṣé ìjọba Amẹ́ríkà yóò tilẹ̀kùn rẹ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn gbèdéke 60 ọjọ́ tó gbé kalẹ̀? Láìpẹ́ yìí ni ìjọba Amẹ́ríkà kéde òfin kan tó ṣeéṣe kó ti ilẹ̀kùn orílẹ̀-èdè náà mọ́ àwọn ọmọ Nàìjíríà, Ghana àtàwọn orílẹ̀-èdè 24 míì. Pẹ̀lú òfin náà, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn orílẹ̀-èdè wọ̀nyí ní físà lọ́wọ́ wọn kò ní lè wọ Amẹ́ríkà mọ́. Ìgbésẹ̀ náà kò sẹ̀yìn akitiyan láti dáàbò bo àwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà lọ́wọ́ àwọn ọ̀tá láti ilẹ̀ òkèèrè. Àwọn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ náà kàn ní Nàìjíríà, Ghana, Niger, Senegal, Republic of Benin, Burkina Faso, Cameroon, Africa Coast, Egypt, Gabon, Tanzania, Gambia, Ethiopia, Malawi, Liberia, South Sudan àti Angola. Àwọn tó kù ní Antigua àti Barbuda, Bhutan, Cambodia, Cape Verde, the Democratic Republic of Congo, Zambia, Zimbabwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 60 ọjọ́ péré ni gbèdéke tí ìjọba Amẹ́ríkà fún àwọn orílẹ̀-èdè tí ọ̀rọ̀ náà kàn kí wọ́n ṣe àwọn nǹkan tó yẹ. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, àwọn èèyàn àwọn orílẹ̀-èdè náà ti tẹ àwọn òfin kan lójúmọ́lẹ̀ l'Amẹ́ríkà bíi kíkọ̀ láti padà sílẹ̀ wọn lẹ́yìn àbẹ̀wò sí Amẹ́ríkà, fífura pé àwọn kan lára wọn ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn ìgbèdéke náà ni Amẹ́ríkà fún àwọn ìjọba àwọn orílẹ̀-èdè ọ̀hún ní 60 ọjọ́ péré láti jẹ́ kí Amẹ́ríkà mọ àwọn ìgbésẹ̀ tí wọn yóò gbé láti gbógun ti ìṣòro ètò ààbò tí àwọn èèyàn wọn ń gbé ti Amẹ́ríkà àtàwọn ọmọ ilẹ̀ wọn tó ń gbé l'Amẹ́ríkà lọ́nà tí kò bá òfin mu. Àjọ tó ń rí sí ìwọléwọ̀de l'Amẹ́ríkà USCIS sọ pé gbèdéke 60 ọjọ́ náà wà fún àwọn òṣìṣẹ́ láti ilẹ̀ òkèrè tó ní físà H1B, E1, E2, E3, L1, H1B1, O1 àti TN láti lè máa gbé nílẹ̀ náà títí tí wọn yóò fi pààrọ̀ físà wọn sí òmíràn. Mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní Nàìjíríà tó tún jẹ́ alága ẹ̀ka Mediation and Security Council nínú àjọ ECOWAS, Yusuf Tuga, ti kọminú lórí ipa tí ọ̀rọ̀ yìí kó nínú ayé àwọn ọmọ ilẹ̀ Áfíríkà àtàwọn ọmọ Nàìjíríà lápapọ̀. Ó ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí i pé àwọn ṣe òfin tó tọ́ àwọn aráàlú tí ọ̀rọ̀ náà kàn kí wọ́n sì lè yanjú rẹ̀ láìsí wàhálà kankan. Ọ̀gbẹ́ni Alkasim Abdulkadri tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún mínísítà náà sọ fún àwọn akọ̀ròyìn BBC pé Nàìjíríà ti ń ṣe àwọn àyẹ̀wò tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ ilẹ̀ Amẹ́ríkà sí Nàìjíríà. Tuga tó sọ̀rọ̀ lórúkọ ECOWAS níbi ìpàdé wọn kan tó wáyé nílùú Àbújá sọ pé tí Trump bá lè fòfin de àwọn orílẹ̀-èdè tó jẹ́ ọmọ ẹgbẹ́ ECOWAS yóò ṣòro láti dókòwò pẹ̀lú Amẹ́ríkà. Èyí yóò sì dí ìdàgbàsókè àwọn orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀ Áfíríkà lọ́wọ́. Ó ní yóò jẹ́ ohun tó burú gbà tí Trump bá lè fòfin de Nàìjíríà nítorí yóò jẹ́ agbègbè kan tí àǹfààní wà fún láti ṣòwò. Tuga júwe ìgbésẹ̀ ìjọba Amẹ́ríkà ọ̀hún gẹ́gẹ́ bí àṣìṣe ìbáṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè. Ó sọ pé Nàìjíríà ní àwọn ohun àlùmọ́ọ́nì tó ṣọ̀wọ́n lágbàáyé bíi Samarion tí a lè rí nípínlẹ̀ Bauchi. Lẹ́yìn náà ló ké sí ìjọba Amẹ́ríkà kó tún èrò rẹ̀ pa nípa ìgbésẹ̀ rẹ̀ ọ̀hún nítorí àwọn ọmọ adúláwọ̀ Áfíríkà láǹfààní láti lọ ibòmíì láti lọ ṣòwò. Gẹ́gẹ́ bí ohun tó sọ, àǹfààní wà fún ìjọba Amẹ́ríkà láti bá àwọn orílẹ̀-èdè adúláwọ̀ Áfíríkà dòwò pọ̀, àmọ́ àwọn orílẹ̀-èdè míì lágbàáyé náà ṣetán láti bá àwọn èèyàn adúláwọ̀ Áfíríkà dòwò pọ̀. Wàyí o, àwọn èèyàn káàkiri àgbáyé ló ti ń dúró kí gbèdéke 60 ọjọ́ náà parí láti mọ àwọn orílẹ̀-èdè tí Trump yóò fòfin dè pátápátá àti
àti àwọn tí yóò fòfin dè fún ìgbà díẹ̀. Mi ò ṣe ìgbéyàwó pẹ̀lú Segun Ogungbe o, kò sì mọ ẹbí mi kankan rí. Wummi Ajiboye ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìlúmọ̀ọ́ká òṣèré tíátà ọmọ Wummi Ajiboye ti sọ̀rọ̀ sókè o lórí àjọṣepọ̀ tó wà láàrin òun àti akẹgbẹ́ rẹ̀ tóun náà jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré tíátà lọ́kùnrin ìyẹn Segun Ogungbe. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú Oyinmomo TV, Ajiboye ní òun kò fi ìgbà kankan wà nínú ìgbéyàwó pẹ̀lú Segun Ogungbe. Ó ní Segun Ogungbe kò mọ àwọn mọ̀lẹ́bí òun yàtọ̀ sí ọ̀rẹ́ àbúrò òun kan tó mọ̀ ní ìlú Èkó. Àgbà òṣèré ọ̀hún tó bí ọmọ méjì fún Segun Ogungbe wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olólùfẹ́ rẹ̀ pé kí wọ́n ṣe pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ nítorí kò kí ń ṣe èèyàn burúkú. Wummi sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ náà tó ṣe wípé nígbà tí òun wà nínú ìgbésí ayé Segun Ogungbe nǹkan dára fún un tí nǹkan sì tún dára fún un nígbà tí òun kó kúrò ní inú ilé rẹ̀. Ó ní òun àti Segun Ogungbe àwọn kò ṣe ìgbéyàwó tàbí ní èròǹgbà pé àwọn ò fẹ́ ara wọn. Ó tẹnumọ́ pé kò mọ mọ̀lẹ́bí òun yàtọ̀ sí ọ̀rẹ́ àbúrò òun kan tó ń gbé ní ìlú Èkó. Ó ní Segun fúnra rẹ̀ lè fìdí èyí múlẹ̀. Wummi wá rọ àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú òun. Ó ní òun ò kí ń ṣe èèyàn burúkú, òun kò sì bà ayé Segun Ogungbe jẹ́. Wummi ní kí wọ́n jọ̀wọ́ kí wọ́n jẹ́ kóun gbádùn ayé òun. Ó gbàdúrà pé ilé oníkálukú kò ní bàjẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọdún 2023 ní ìpínyà wáyé láàrin Segun Ogungbe àti Wummi Ajiboye lẹ́yìn tí wọ́n bí ọmọ méjì fún ara wọn tán. Nínú àwọn òṣèré tíátà Yorùbá, odú ni Segun Ogungbe kì í ṣe àìmọ̀ fún olóko. Ó ti tó ọjọ́ mẹ́ta tí òṣèré tó ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí olùkọ̀tàn, olùdarí àti òṣèré bákan náà tó ti ń dábìrà lágbo tíátà Nàìjíríà. Púpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ní kò mọ̀ pé òṣèré yìí jẹ́ ọmọ Abẹ́òkúta lápá kan, ó sì tún jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àti Èkó lápá mìíràn. Ó mà ṣe o, lẹ́yìn táwọn agbébọn pa bàbá àti ọmọ tán níjọba ìbílẹ̀ Patigi, wọ́n tún béèrè fún 200 million naira tàbí kí wọ́n padà wá ṣekọlu. Àfi kélédù ọba gbà wá lọ́wọ́ ìkọlù lemọ́lemọ́ yìí o, lẹ́yìn tí àwọn agbébọn ya wọ ìlú kan níjọba ìbílẹ̀ Patigi nípínlẹ̀ Kwara tí wọ́n sì pa àwọn ènìyàn méjì. Wọ́n ránṣẹ́ padà sí ìlú náà kí wọ́n san owó 200 mílíọ̀nù náírà 200 million naira tàbí kí àwọn tún ya wọ ìlú náà fún ìgbà kejì láti pa gbogbo ìlú ọ̀hún. Eléyìí wáyé lẹ́yìn ọjọ́ mẹ́rin tí wọ́n pa oníṣòwò kan tí wọ́n ń pè ní Alhaji Potun àti ọmọ rẹ̀ tí wọ́n sì ṣe àbúrò rẹ̀ léṣe yánnayànna. Alága ìjọba ìbílẹ̀ Patigi, Honorable Adam Saidu Rufai, bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí aago, ó sì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Honorable Adam sọ pé lóòótọ́ ni ọ̀rọ̀ náà pé wọ́n ti kàn sí ẹbí oníṣòwò náà wípé àwọn ń padà bọ̀ tí wọn ò bá tètè san owó tó tó 400 mílíọ̀nù náírà 400 million naira. Alága ìjọba ìbílẹ̀ náà sọ fún àwọn akọ̀ròyìn pé ìgbà tí àwọn agbébọn náà wá lákọ̀ọ́kọ́, ìpinnu wọn ni láti jí oníṣòwò náà gbé lọ, ṣùgbọ́n ó kọ̀ láti tẹ̀lé wọn. Bí àwọn agbébọn náà ṣe dé, wọ́n tó bí 20 sí 30 níye, ṣùgbọ́n àwọn péréte ló yọjú, àwọn yòókù sì farasin. Wọ́n ní kí oníṣòwò náà tẹ̀lé àwọn lẹ́rọ̀, ṣùgbọ́n ó bá wọn fà á pé òun ò ní lọ. Alága ìjọba ìbílẹ̀ Patigi ní orí èyí ni wọ́n wà tí ó fi kígbe síta fún ìrànlọ́wọ́. Àbúrò rẹ̀ jáde sí i, àwọn méjèèjì sì jọ wàákò pẹ̀lú àwọn agbébọn. Nígbà tó dé àárín kan, ipá àwọn méjèèjì pín nítorí wọ́n pọ̀ jù wọ́n lọ, wọ́n sì ti fẹ́ máa gbé ẹ̀gbọ́n rẹ̀ lọ. Èyí ló mú kí àbúrò ké sí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ oníṣòwò tó wà nínú ilé wípé kó gbé ìbọn òun jáde. Ibi tí ó ti ń gbé ìbọn bọ̀ ní àwọn agbébọn yòókù tó sápamọ́ ti yìnbọn fún un láti ẹ̀yìn kan. Ìgbà tí Alhaji Potu rí pé wọ́n ti pa ọmọ òun ló bá yarí kanlẹ̀ pé láì òun ò ní tẹ̀lé wọn lọ. Èyí ló fà á tí wọ́n fi yìnbọn pa òun náà. Wọ́n sì tún ṣe àbúrò rẹ̀ léṣe. Lẹ́yìn náà ni gbogbo wọn sá lọ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olóògbé náà. Honorable Adams ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni wọ́n wá fi ń pe àwọn ẹbí wípé àwọn ń padà bọ̀ tí ìlú bá kọ̀ láti san 400 mílíọ̀nù náírà 400 million naira. Àwọn ó sì pa gbogbo ìlú run. Alága ìjọba ìbílẹ̀ Patigi ní àwọn agbébọn náà sọ pé àwọn tí ń bá oníṣòwò náà sọ̀rọ̀ tipẹ́ pé kó fún àwọn lówó, ṣùgbọ́n ó ń ṣe agídí títí táwọn fi wá. Honorable Adams ní àwọn agbébọn náà sọ wípé àwọn ò wá láti pa oníṣòwò ọ̀hún, ṣùgbọ́n àwọn wá jí gbé ni láti lè béèrè fún owó, ṣùgbọ́n agídí tó ń ṣe tí kò tẹ̀lé àwọn ló jẹ́ kí àwọn pa á
tí àwọn sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ. Alága kánsù ìjọba ìbílẹ̀ Patigi ti sọ pé àwọn ò tí ì san owó kankan ṣùgbọ́n àwọn ti wà ní ìgbáradì, àwọn sì ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò sínú ìlú náà àti agbègbè rẹ̀ bámú láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Ó ní tọ̀sán tòru sí ni àwọn agbófinró fi ń ṣiṣẹ́ láti dẹ́kun ìjínigbé àti ìpànìyàn ní ìlú ọ̀hún àti agbègbè rẹ̀. Eégún mẹ́ta dèrò àtìmọ́lé láìrò tẹ́lẹ̀ fẹ̀sùn lulu àwọn aráàlú nípínlẹ̀ Enugu. Ilé-ẹjọ́ májísírèètì kan ti ju eégún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sí ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn fífi ẹgba lu àwọn aráàlú tí ọ̀pọ̀ sì farapa lásìkò ọdún eégún orí ọ̀pá nípínlẹ̀ Enugu. Àwọn afurasí eégún ọ̀hún ni Emeka Eze ọmọ ọdún 23, Omeke Uchechukwu ọmọ ọdún 22 àti Malakai Nnaemeka tóun jẹ́ ọmọ 30 ọdún ní ọwọ́ àwọn agbófinró tẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá ọjọ́ 24 oṣù kẹfà ọdún yìí nípínlẹ̀ Enugu. Iléeṣẹ́ ọlọ́pàá ló wá àwọn afurasí yìí lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì ka ẹ̀sùn 3 sí wọn lẹ́sẹ̀ pé wọ́n gbìmọ̀pọ̀ láti ṣe àwọn èèyàn ní ìjàmbá tí wọ́n sì tún gba owó lọ́wọ́ wọn. Nínú àtẹ̀jáde tó fi léde, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Enugu Daniel Uduke ní ọ̀pọ̀ èèyàn ní àwọn afurasí yìí lù lẹ́gba tí wọ́n sì farapa púpọ̀ lásìkò ọdún eégún orí ọ̀pá. Uduke ní ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 21 oṣù keje ọdún yìí, ṣùgbọ́n àwọn afurasí náà sì máa gba àtẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n títí di àkókò náà. Uduke ṣàlàyé pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ti pa á láṣẹ pé kí àwọn ṣàwárí àwọn èèyàn yòókù tí wọ́n na pápá bora lẹ́yìn tí wọ́n sọsẹ́ láabi wọn tán. Ní ọjọ́ 22 ni fọ́nrán fídíò kan lu síta lórí ayélujára èyí tó ṣàfihàn àwọn eégún ọ̀hún ní ọ̀nà Aku nílùú Nsukka tí wọ́n ń kó ẹgbà bo àwọn aráàlú. Iléeṣẹ́ ọlọ́pàá ní ọkùnrin kan dèrò ọgbà ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n lù ú lálùbọ́lẹ̀ lálùbami. Àwọn agbébọn tún sọsẹ́ láabi wọn o. Wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ ohun ìjagun ìbọn gbé sálọ lẹ́yìn tí wọ́n ṣèkọlù sí ibùdó àwọn ọlọ́pàá alágbèéká mobile police nípínlẹ̀ Kebbi. Àwọn ogunlọ́gọ̀ adìyàmọ́ra agbébọn tún ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sí ibùdó àwọn ọlọ́pàá alágbèéká mobile police lábúlé Makuku níjọba ìbílẹ̀ Zuru nípínlẹ̀ Kebbi tí wọ́n sì jí ọ̀pọ̀ ìbọn sálọ dáná sun ọkọ̀ ìréde àwọn ẹ̀ṣọ́ aláàbò náà. Ìjọba ìpínlẹ̀ náà fìdí ìkọlù náà múlẹ̀ èyí tó wáyé lọ́jọ́bọ̀ Thursday. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbìmọ̀pọ̀ ṣíṣèkọlù sí ibùdó iléeṣẹ́ ọlọ́pàá alágbèéká mobile police. Olùdarí ẹ̀ṣọ́ aláàbò lọ́fíìsì ìpínlẹ̀ Kebbi Abdulrahman Zaga bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní Bagudo lọ́jọ́ àbámẹ́ta Sátidé pé àwọn àṣekọlù ọ̀hún tí wọ́n fura sí pé wọ́n yabo ìlú náà ló wá láti ìlú òdìkejì nípínlẹ̀ Zamfara àti Niger tí àwọn agbébọn náà àti àwọn ikọ̀ ọlọ́pàá sì kọjú ìjà ìbọn sí ara wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ọlọ́pàá náà gbìyànjú jà fitafita ṣùgbọ́n tí ipa àwọn pin látàrí bí àwọn agbésùnmọ̀mí ọ̀hún ṣe pọ̀ lápọ̀jù. Zaga sọ wípé wọ́n dáná sun ọkọ̀ ìréde Toyota Hilux kan, níṣe ni wọ́n tún jí ọ̀pọ̀ ìbọn gbé sálọ. Ó ṣàlàyé pé tako ìròyìn tí àwọn kan gbé kiri, ó ní ibi tí àwọn agbébọn náà ṣèkọlù sí ọ̀hún kì í ṣe ilé àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá gangan ṣùgbọ́n ibùdó àwọn ọlọ́pàá alágbèéká mobile police ni, èyí tó mú káwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà fara káásá ìkọlù ọ̀hún. Zaga fi kún pé lójú ẹsẹ̀ ní ìjọba ìpínlẹ̀ ké sí iléeṣẹ́ ológun ojú òfurufú tí ìdásí wọn ní kánmọ́nkóbó sì mú kí àwọn agbébọn ọ̀hún na pápá bora ní tipátipá wọnú aginjù Igbó ńlá lọ. Ẹ̀wẹ̀, ó sọ wípé ẹ̀mí ẹnikẹ́ni kò sọnù sínú ìkọlù náà. Zaga ní agbègbè ẹnu ibodè bíi ìpínlẹ̀ Niger àti Zamfara ló ń ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìkọlù lemọ́lemọ́ tó ń wáyé lágbègbè náà. Ó sọ wípé àwọn kọ̀ jálẹ̀ láti ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn agbébọn náà. Ó ní àwọn gbàgbọ́ nípa kíkojú àwọn àṣekọlù ọ̀hún nípasẹ̀ iṣẹ́ ètò ààbò lọ́nà tó bá òfin mu. Ó fi kún pé àwọn àṣekọlù ọ̀hún á tún lọ́wọ́ gbà mọ́ àwọn èèyàn àwùjọ kan lọ́wọ́. Lẹ́yìn náà wọ́n á parẹ́ lójú ẹsẹ̀, wọ́n ó sì tún farahàn láti ṣèkọlù mìíràn nígbà tí owó náà bá gbẹ. Àwọn ìkọlù lemọ́lemọ́ yìí ń dá ìbẹ̀rùbojo ìpayà sọ́kàn àwọn olùgbé ìlú. Ìjọba Seyi Makinde, ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC tako ara wọn lórí ó lé ní bílíọ̀nù 63 náírà 63.5 billion naira tí wọ́n fẹ́ fi tún ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe. Ọ̀rọ̀ nípa ilé ìgbé gómìnà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde rẹ̀ wípé yóò jẹ́ títúnṣe pẹ̀lú owó tó lé ní bílíọ̀nù 63 náírà
ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ní ìkéde náà ti mú lọ́wọ́ bẹ̀rẹ̀ látòrí ìtàkùn ayélujára àti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò. Àwọn akọ̀ròyìn kàn sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti tan ìmọ́lẹ̀ sí ariwo tí àwọn èèyàn ń pa lórí ìgbésẹ̀ náà. Àlàyé tí kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ Ọmọọba Dọ̀tun Oyèládé ṣe fún àwọn akọ̀ròyìn ni pé ojúlé 21 ọ̀tọ̀ọ̀tọ̀ ló nílò àtúnṣe nínú ọgbà ilé ìgbé náà. Oyèládé ní ẹnìkankan kò ké gbàjarè síta lórí 100 bílíọ̀nù náírà tí gómìnà Seyi Makinde fi ń sanwó oṣù àwọn òṣìṣẹ́ lọ́dọọdún àti àwọn iṣẹ́ ribiribi míì tí ìjọba ń gbèsè fún aráàlú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ilé tí gómìnà àti àwọn àlejò rẹ̀ fẹ́ máa dé sí ló wá di ariwo. Lára àwọn nǹkan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ ṣe sí ilé ìgbé náà ní ibi tí ọkọ̀ òfurufú helicopter yóò máa balẹ̀ sí. Kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ tó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé lára àwọn èrèdí tí owó náà fi pọ̀ ni pé òkè òkun ni wọn ó ti ra gbogbo ohun èlò ìkọ́lé tí wọ́n fẹ́ lò sí ilé ìgbé náà àti wípé gbogbo ọmọ Nàìjíríà ló mọ nǹkan tí dọ́là ń sọ. Bákan náà ni àwọn akọ̀ròyìn bá alukoro ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ náà sọ̀rọ̀ Wálé Sádàrè. Àlàyé tó ṣe ni pé kò sí nǹkan tó burú nínú àtúnṣe tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ ṣe ṣùgbọ́n owó tí wọ́n bù fún àkànṣe iṣẹ́ náà ti pọ̀ jù. Bákan náà ni àwọn akọ̀ròyìn bá alukoro ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ náà Wálé sọ̀rọ̀. Àlàyé tó ṣe ni pé kò sí nǹkan tó burú nínú àtúnṣe tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ ṣe ṣùgbọ́n owó tí wọ́n bù fún àkànṣe iṣẹ́ náà ti pọ̀ jù. Wálé ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ní bílíọ̀nù 63 náírà lè yọ kúrò nínú ìṣẹ́ àti òṣì bí ìjọba bá lè ná owó náà bí ó ti tọ́. Iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ bẹ̀rẹ̀ sí ní mú aráàlú lórí ìwọ̀kuwọ̀ aṣọ nípínlẹ̀ Delta. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti kéde lọ́jọ́ àbámẹ́ta sátidé pé òun ti ṣetán o láti máa fi gbòòrò òfin gbé ẹnikẹ́ni tí kò bá múra dáadáa nípínlẹ̀ náà. Wọ́n ní ìgbésẹ̀ yìí fi ẹsẹ̀ múlẹ̀ lábẹ́ abala 16 òfin irú ìwà ipá sí ọmọlàkejì tí wọ́n ṣe lọ́dún 2020. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé lójú òpó ayélujára rẹ̀ wípé níwọ̀n ìgbà tí o kò fẹ́ wọ aṣọ tó bo ìhòòhò rẹ jáde, tí o gbà láti máa lọ sí ibi iṣẹ́, ilé ẹ̀kọ́ tàbí ibikíbi nínú aṣọ tó sí ìhòòhò ara rẹ̀ sílẹ̀, tẹ́tí kí o gbọ́, ìjọba ìpínlẹ̀ Delta kò ní fi ojú rere wo ìmúra bẹ́ẹ̀. Àtẹ̀jáde ojú òpó ayélujára náà tún sọ yékéyéké pé òfin FAB ti ṣetán láti fi ìjìyà tó bá tọ́ jẹ ẹnikẹ́ni tí kò bá múra dáadáa. Ìjìyà tó wà fún ni iṣẹ́ ìsìnlú tàbí owó ìtanràn 50 náírà. Ọ̀rọ̀ náà ti fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye láàrin àwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí títẹ ẹ̀tọ́ ẹni mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan ń kan sára sí òfin ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Ohun tí ìwádìí fi hàn ni pé wíwu ìwà kò tọ́ nípa ọ̀rọ̀ ètò ìṣúná ló wà nínú abala 16 tí iléeṣẹ́ ọlọ́pàá tọ́ka sí náà. Àwọn abala mẹ́rẹ̀ẹ̀rin tó wà lábẹ́ abala náà sọ wípé ẹnikẹ́ni tó bá hu ìwà kò tọ́ nípa ọ̀rọ̀ ìṣúná sí ẹlòmíì lè lọ sí ẹ̀wọ̀n ọdún 3 tàbí san owó ìtanràn tí kò lé ní 500 náírà tàbí kó fi méjèèjì jura. Ẹnikẹ́ni tó bá gbìyànjú láti hu ìwà ọ̀daràn tó wà ní abala ìkíní òfin yìí lè fi ẹ̀wọ̀n ọdún 1 àti oṣù 6 jura tàbí san owó ìtanràn 200 náírà tàbí méjèèjì. Ẹnikẹ́ni tó bá ti ènìyàn láti hu ìwà ọ̀daràn yìí tàbí ṣe agbódegbà fún ẹlòmíràn láti hu ìwà ọ̀daràn yìí lè fi ẹ̀wọ̀n ọdún 1 àbọ̀ tàbí owó ìtanràn tí kò ní ju 200 náírà lọ jura. Abala 16 òfin tí iléeṣẹ́ ọlọ́pàá ń tọ́ka sí náà kò fi ibi kankan mẹ́nuba ọ̀rọ̀ ìwọ̀kuwọ̀ aṣọ rárá. Wíwọ aṣọ tó sí ìhòòhò ara sílẹ̀ kò sí nǹkan tó jọ mọ́ ìwọ̀kuwọ̀ aṣọ ní abala 16 òfin FAB nípínlẹ̀ Delta. Àmọ́ ṣá abala 29 rẹ̀ sọ ọ̀rọ̀ nípa ìwọ̀kuwọ̀ aṣọ tó ń fi ìhòòhò ara sílẹ̀ àti ìjìyà tó yẹ fún ẹnikẹ́ni tó bá sí ìhòòhò ara sílẹ̀ ní ìta gbangba. Ohun tí abala náà sọ nìwọ̀nyí: ẹnikẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ sí ìhòòhò ara rẹ̀ síta yálà díẹ̀ tàbí lọ́pọ̀lọpọ̀ ti jẹ̀bi ẹ̀sùn ìwọ̀kuwọ̀ aṣọ tó fi ìhòòhò ara ẹni síta. Ẹnikẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn yìí yóò lọ fi iṣẹ́ ìtọ́jú ìlú gbára tàbí san owó ìtanràn tí kò ní ju 50 náírà lọ. Èyí ni ìjìyà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta tọ́ka sí fún ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé náà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.